ọ̀rọ̀ Dami. Ọ̀rọ̀ Dami ni mo fẹ́ ṣàlàyé lé lórí lónìí. Ìyẹn Dami, ọmọbìnrin kan tí a bí ní ìpínlẹ̀ Èkìtì tí ó dáná fún 120 hours lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí ó kíkẹ́ kàn ní orí social media. Mo rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ kọ́ lára ọmọbìnrin náà. Kí ni ẹ̀kọ́ àkọ́kọ́ tí mo kọ́ rí kọ́? Ẹ̀kọ́ àkọ́kọ́ ni wípé kò ná Ọlọ́run ní nǹkan kan láti yí ìgbé ayé ènìyàn padà láàrin ìṣẹ́jú kan, kódà láàrin àyá kan, kò ná ní nǹkan kan. Ẹ wo Dami tó ṣe pé kò sí èèyàn tó mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ta ló mọ èèyàn tó ń jẹ́ Dami tẹ́lẹ̀? Ṣùgbọ́n lónìí, nígbà tí àkókò tó fún Ọlọ́run láti yí ìgbé ayé ẹ̀ padà, ó di ẹni tí ayé ń kó kìkì ẹ̀ sí rere. Bí o kò bá book appointment, o lè rí Dami tó ń dá nìkan rìn tẹ́lẹ̀. Ó di ẹni tí àwọn security ń guide. Títóbi Ọlọ́run lélẹ̀ yìí o. Má rò rẹ pin, ìwọ tó ń wò mí tàbí ìwọ tó ń gbọ́ mi, kò sí ohun tí Ọlọ́run lè ṣe. Bí àkóbá tó fún láti yí ìgbé ayé ẹ̀ padà, kò ná ní nǹkan kan. Kí ni ẹ̀kọ́ kejì tí mo rí kọ́ lára Dami? Wọ́n ní wípé try láti liberate ara rẹ̀. They try láti liberate family ẹ̀. Try láti liberate society ẹ̀. Bí ẹ bá wo, ó ṣeéṣe ká má mọ ẹni kankan nínú ìdílé Dami tẹ́lẹ̀. Ó ṣeéṣe ká má mọ ìlú tó ti jáde. Mi ò tiẹ̀ gbọ́ orúkọ alàgbà ìjọ ẹ̀rí débi tí mo fẹ́ gbọ́ orúkọ ìjọ ẹ̀rí. Ṣùgbọ́n lónìí, kò sí bí a ṣe máa pèrè ajá tá a mà ní pèrè kòkò tí a fi ṣe. Kò sí bí a ṣe máa dárúkọ Dami tá a ní dárúkọ ìdílé tí a ti bí. Tí a ní dárúkọ ìlú tí ó ti wá. Bẹ́ẹ̀ kódà wọ́n tún dárúkọ ẹ̀mọ́ ìjọ tí ó ti wá. Instead of you sitting down there without doing anything, giving complaints every day, Nigeria ò dáa, Nigeria tough. Ìwọ náà ronú láti ṣe nǹkan kan tí wàá fi liberate ara rẹ̀, tí wàá fi liberate family ẹ̀. Ronú ohun tuntun. Ẹ rí i pé kì í ṣe Dami nìkan ló jẹ́ ọmọ ìlú ẹ̀ o. Kì í ṣe òun nìkan ni wọ́n bí nínú ìdílé tí a ti bí. Kì í ṣe òun nìkan ló lọ sínú ìjọ ẹ̀. Ṣùgbọ́n ó jókòó ó ronú wípé kí ni mo lè ṣe láti liberate ara mi. Ó ṣe, ó gbìyànjú ẹ̀ wò, Ọlọ́run bá sì fún sí. Nínú ìyànjú ni àdúrà èèyàn ti máa ń gbà o. Bó bá jókòó sí ojú kan láìsí nǹkan kan tó kàn ń complain lásán, ó ṣeéṣe kó darúgbó sí di complaints tí ó ń give yẹn. Kí ni ẹ̀kọ́ mìíràn tí mo tún rí kọ́ lára Dami? Ó ní pé ní inú kan sí àwọn ènìyàn, pàápàá sí ọmọnìkejì ẹ̀. A rí i pé Dami ti mọ̀ tẹ́lẹ̀ pé ẹnìkan jẹ́ HILDA tí ó kọ́kọ́ ṣe irú contest tàbí competition yìí lórílẹ̀ Nàìjíríà. Bó ti jẹ́ pé a ti rí ọmọ India tí ó ṣe, a ti rí arábìnrin kan from Kenya tí ó ti ṣe. Ṣùgbọ́n lórílẹ̀ Nàìjíríà, HILDA yìí ni ó kọ́kọ́ ṣe. HILDA yìí ò tí gba confirmation certificate ẹ̀, ó ká pè ní kò tí gba ìwé ẹ̀rí pé ó yege láti ọ̀dọ̀ Guinness record. Ó bá jẹ́ lómi Dami, á apply sí Guinness record láti fi já ìràwọ̀ ẹni tó ti kọ́kọ́ ṣe irú competition yìí síwájú ẹ̀. Ṣùgbọ́n torí inú kan tó ní kò apply sí Guinness record. Lóòótọ́ ló jáde fún competition yìí tí ó tún jẹ́ pé ó tún wá ṣe ju ẹni tó ti kọ́kọ́ ṣe lọ. HILDA ṣe tiẹ̀ fún 100 hours. Dami ó ṣe tiẹ̀ fún 120 hours. Ó tẹ̀ sọ gan, it's just an exercise for me. Or it's just like an exercise for me. Ṣùgbọ́n nǹkan yóò lè jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bloggers sọnù ló jáde tí wọ́n bẹ̀rẹ̀ sí bu ó ń bínú ògo HILDA ní gbàkàwò kan. Àṣé àwọn ọlọ́mọ wò wọ́n ni. Kò apply fún Guinness record. Ó kàn sí gẹ́gẹ́ bí ẹni tó ṣe eré ọwọ́ nínú inú kan tó ní. Torí ó mọ̀ pé ká ní òun bá apply fún, ó ṣeéṣe kó affect HILDA. So yé wa bẹ́ẹ̀. Ẹ̀kọ́ mìíràn tún ni pé kò sí bí àwọn ènìyàn sì lè máa bẹ̀ jẹ́ tó, be focused. Ìyá rí pé nígbà tó jáde, ọ̀pọ̀lọpọ̀ àwọn bloggers tó jáde tí wọ́n bẹ̀rẹ̀ sí bu, ṣùgbọ́n kò bojú wẹ̀yìn. Ó pàpà ní wípé òun yege nínú challenge yẹn àti challenges yẹn. Ìwọ náà ẹni ìgbésẹ̀ tó bá fẹ́ gbé tó jẹ́ ìgbésẹ̀ oríire, ó máa ní challenges, ó máa ní àwọn alátakò gidi. Ṣùgbọ́n má bojú wẹ̀yìn, be determined and be focused. Nínú determination àti focus ẹ̀ ni wàá ti kó gojá. Ṣé wá rí nǹkan méjì mo tó fẹ́ sọ ni pé ẹ̀yin ọ̀dọ́ tí ẹ wà ń ta, especially ẹ̀yin so-called bloggers tó yẹ pé èmi ò ní kọ́bọ̀ ní àkáǹtì ẹ̀. Gbogbo ẹ̀yin bloggers tẹ́ ń bú Dami, tẹ́ ń sọ kùbákùbú ọ̀rọ̀ sí. Look at her today. Just look at her today. Ìwọ wà lójú kan bẹ́ẹ̀, ò ń búyàn, ò ń dìtẹ̀yàn, ò ń gbé nǹkan tójú ẹ̀ tó àti nǹkan tójú ẹ̀ tó, ò ń gbé jáde without having kobo in your account. Dami tó ń bú lélẹ́yìí o, Dami tó ń bàjẹ́ lénìí,
orí ojú kan tó wà yẹn náà ló fi ẹ́ sí. Ó ti ń jẹ́ wá nǹkan ṣe, kó wá nǹkan ṣe, kó yé wá mọ́ ìjókòó sórí social media mọ́, kó yé ba tẹlòmíì jẹ́ mọ́, kó yé ba orúkọ ọmọnìkejì jẹ́ kẹ́ mọ́. Dami tẹ́ ń búngbà yẹn, ẹ̀yin blogger yẹn mò ń bá wí o, ẹ̀yin bloggers òṣìṣọ́nù ni mò ń bá wí. Dami tẹ́ ń búngbà yẹn, tẹ́ ń kọ write up rather pa. Look at her today. Sori bójú kan yẹn náà ló fi ẹ́ sí. So mo yẹ millions lọ alákàntì ọmọ yẹn sí. Ó ti ní orúkọ ju ẹ lọ, ó ní owó ju ẹ lọ, ó ní ipò ju ẹ lọ, ó ní òkìkí ju ẹ lọ. And mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ìyá wa Kemi Olunloyo fún àtìlẹ́yìn wọn tí wọ́n ṣe fún Dami, because nígbà tí ẹ̀yin blogger, ẹ̀yin yẹ̀yẹ́ bloggers tẹ́ ń bú Dami, ìyá ẹ̀ being an international journalist, wọ́n dìde, and including myself, that dìde, that support ọmọ yẹn, tá àkọ́kọ́ kú kan pa ẹ̀, tá àṣọṣọ kú kan pa ẹ̀. Look at her today. Look at her today. Mo dẹ̀ tún fẹ́ kí ẹ̀yin pastors, ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kan lára alàgbà ìjọ Dami. Dami said it pé gbogbo nǹkan tí òun lò tàbí tóun fi bẹ̀rẹ̀ competition yẹn, ó ní pastor ló gbé, ó ní òun ló gbé. Ẹ̀kọ́ lélẹ̀ fẹ́ ẹ̀yin alàgbà, ẹ̀yin pastors, ẹ̀yin prophets and prophetess tẹ́ ń gbọ́ mi, ẹ̀yin evangelists tẹ́ ń gbọ́ mi. Instead of you waiting for ọbẹ̀ tó ti jiná, jọ pé ọbẹ̀ tó ti jiná nìkan lè máa ń dòde tí ẹ mọ̀ láti ronú láti ran àwọn ọmọ ìjọ yín lọ́wọ́ lọ́nà kan tàbí ìkejì. Ẹ̀kọ́ lára alàgbà ìjọ Dami. Lénìí Dami ti gbé ògo ìjọ ẹ̀ga, ṣùgbọ́n ẹ̀yin pásítọ̀ mi, ọbẹ̀ tó ti jí ní máa wá kiri, ọmọ ọlọ́mọ tó struggle láti lẹ̀ kó ní jẹ́yàn ni wọ́n máa ríran kíran sí, kẹlẹ̀ fà sábẹ́, kẹlẹ̀ kàmákọ́nà, kẹlẹ̀ mú mọ́ra, kẹlẹ̀ rí tọwọ́ ẹ̀gbà. Ẹ nílò láti gbé ẹni tí ó wà nílẹ̀ dìde nínú ìjọ yín, ẹ wá máa ti just look at Dami. Pásítọ̀ ẹ mọ̀ pé ọmọ yìí ní ẹ̀bùn lára, tó bẹ́ẹ̀ kò ní kó máa lọ sórí òkè kó lọ máa gbàwẹ̀ fake pé sá lọ máa gbàwẹ̀ Olúwa rán mi sí mi, Olúwa rán. Bẹ́ẹ̀ bí sọ wípé ó ní ká máa ṣiṣẹ́ ká dẹ̀ máa gbàdúrà ló sọ. Ṣùgbọ́n ẹ̀yin pásítọ̀ ayé ìsìn, ẹ ní ronú pé kí ni nǹkan tí ẹ lè fi uplift àwọn ọmọ ìjọ yìí. You won't do that. Àbíkẹ́rẹ́ lè tó ti tọ́lọ̀ ń gbé lọ́wọ́ sókè níwọ̀n kẹwàá rí ìkúrì sí kẹlẹ̀ owó gbà lọ́wọ́ ẹ̀. Ẹ̀kọ́ lára alàgbà ìjọ Dami. Paríparí ẹ̀, ẹ̀kọ́ mi ni mo wá rí kọ́ láàrin Dami àti HILDA òní wípé sórí nǹkan tó rò pé mo ṣe yẹn, ẹ̀bùn tó rò pé nìyẹn, millions of you ló wà níta tó lè ṣe jù ẹ lọ. Ìgbà tí lady tó kọ́ break record yẹn break ẹ̀ ní India, lójú àwọn ènìyàn bẹ́ẹ̀ ni pọ́tì máa ṣe ni. Ṣùgbọ́n HILDA jáde ní orílẹ̀-èdè Nàìjíríà, ó break record yẹn, ó dáná fún 100 hours. Lójú ẹ̀ ó rò pé òun ti ṣe nàtẹ́nì kò sí rí. Dami wá jáde, ó dáná fún 120 hours. Kódà ó tún wá ń sọ wípé 120 hours tó fi dáná yẹn exercise ló ń fi ṣe. Nígbà tí HILDA gba confirmation message, ó bú ẹkún, ó ń sunkún. Ṣùgbọ́n nǹkan tó ṣe tí ó jù ẹ́ lójú tó ń sunkún nígbà tí wọ́n sọ wípé ó yege, ẹnìkan wá ṣe jù bẹ́ẹ̀ lọ, ẹnìyẹn wá sọ wípé òun kàn fi ṣe exercise ni. Sókè wípé irú Ọlọ́run ọba nìkan ni ò sí, irú èèyàn pọ̀ níta. Ìwọ tó jọrọ ẹ lójú nítorí ẹ̀bùn kan tàbí ẹ̀bùn kejì tó ní, wọ́n ń fẹ́ kó mọ̀ wípé millions of you, even millions of you kẹ̀, àwọn tó mọ̀ sí millions of people that can do it more better than you are outside there. Ó yẹ ẹ̀kọ́ lè jẹ́ fún gbogbo ojú tó wù mí. Orúkọ mi ni Adé Ọmọ Adé lẹ́ẹ̀kan sí. Ẹ má gbàgbé láti bá mi pín fídíò ìkiri kí ẹ dẹ̀ subscribe sí Adé Ọmọ Adé lórí YouTube.